and my lovely sister here. I forgot your name all the time, but you are so loving. You are an epitome of simplicity. I love you. I love everything about you. What's that your name, my sister? Ambassador Ijebu. And this my brother here. And I've seen my sister here, the one that acted in Bashorunga. That Ajetapa, where are you? You better come out here. We are here the entertainment. Our champion, our shoku. Hey, shoku for you. She very better you be my give me peki ma sọ̀rọ̀. But I feel me shoku gan. Iyobe English, Yoruba togetherness. Everybody say act in Bashorunga. Èmi ga. Kí lorúkọ ọmọ wọn tó máa ń pè tó fẹ́ pè pa yìí náà. Kí lorúkọ ọmọ wọn tí ó lọ jagun tí mo like. Ajetapa, come out. Don't let me come out there and bring you out by myself. I've seen you, you are hiding your face. Where are you? Ajetapa! Where is she gone? I've seen her, I've seen her. I saw you sitting down. Come out here. Ajetapa! That's how we do now. You better come out for people to see more of you. Tosin! Tosin! Ajetapa! Yes, we need to celebrate ourselves. Ijebu ọmọbìnrin, ọmọbìnrin Ajetapa nínú Bashorunga. What's the name of that guy, the last one of Ga? Oyemekun. You are a good actor. I love you. Keep the ball rolling. It's not an easy task. God has already shown you to the public. Blow your trumpet. If you don't blow it, nobody will blow it for you. The sky is the beginning. It's your show. I love you. I love your character. I love you. Okay, hug me. Yes. So our guy in the house, we have mommy Ayoka ọmọ ọlọ́gẹ̀dẹ̀. Ní láti ní káwọn bọ́ síta. Ṣé la pé tó sì torí pé ayé ti rí wọn dẹ̀ ní rí pa. Bashorunga shall be the beginning of abundant grace in your life. What is show? Then show pa. Yes, to my own Femi Fadeyi. Everybody says you don't see anyway, anyhow. Igi aruwe o. Says you don't see wọ́n wà bí wọ́n jẹun lọ́wọ́ bó wọ́n ṣe dé. Ọmọ Abẹ́òkúta ṣe ní Táyọ̀ tó gbé máìkì fún mi. Ìtàn ló máa ní kẹ́mi máa ṣé kí n máa sọ tán tiẹ̀ náà. Ṣé kí n máa sọ tẹ̀? Ìwọ máa sọ tèmi. Ìlú ẹni ẹ̀sùn rẹ̀ máa ṣe lógun ṣe ìtajọ́ wà ẹ́ o. Táyọ̀, ó máa fọ ṣe promise fún American àjọmúlẹ̀ kí n máa wọ̀rì. Wọ́n kí n máa sọ̀rọ̀ níbẹ̀. Bọ́lá Oyin Adéjọbí is in the house. Ọmọ àbáwá olóògbé Oyin Adéjọbí. Táyọ̀ èdè máa sọ bó ń ṣe jẹ mí. Èmi dẹ̀ ní ẹ̀dá ti sọ yẹ. A ti recognize Péjú Ajíbóyè. Kúdí Alágbo. US. Ó wà ń bí. Ẹ jẹ́ kí n lọ bẹ́ẹ̀ yẹn. Kí n tún láwọ̀ ṣí à. Mo ṣe ní dárúkọ bá ń tún kí ògbó náà tẹ̀ ní ìṣẹ́ ṣe kí n ṣe sáà kó kún ọba àgè. Kí dẹ̀ mi ṣe kó mi ṣe pọ́nṣán wáyé. Ẹ máa bọ́ ṣe lọ à ń padà ń bọ̀ níbẹ̀ dédé àwọn ẹyẹ mi bá mi ẹ níbẹ̀ pátì ẹ̀ ṣáà máa ṣe kóníkálukú máa yó gọ̀bọ̀ yìí ẹ bá máa jẹ níbẹ̀lẹ̀ nìṣá níbẹ̀lẹ̀ nìṣá wọn á mọ̀ fọ Jésù ìṣọmọ lè ṣá Bethlehem ti wa a sì náwọn English actors kan bẹ̀yẹn tó jẹ́ àwọn representative màmá wa Bọ́láńlé Austin Peters they were all seated there who else again pẹ̀lú àwọn eminent personal. Ojú fẹ́ mi gbà tó pọ̀. She fẹ́ mi price. Ẹ̀wá wẹ̀yìn bàbá o. Gbogbo àwọn orin lè ti gbọ́ yẹn tí wọ́n filẹ̀ fún àwọn bàbá. Ṣùgbọ́n nígbà ni àwọn orin kan wà tá a máa ń gbọ́. Tó bá jẹ́ pé ìgbéyàwó là ń ṣe, mọ́mí ẹ máa mọ orin tí mo fẹ́ kọ. Olórin táwọn mọ́mí wa máa ń kọ evergreen. Tọkọtìyàwó tí a so pọ̀ lọ́jọ́ òní. Tọkọtìyàwó tí a so pọ̀ lọ́jọ́ òní. Akíjú ayélẹ́fẹ́ wòlí ẹ̀wọ̀n lọ́jọ́. Mọ́mí ẹ mọ̀ onígbàgbọ́ òdòdó ni lágbára Ọlọ́run ẹ̀ dànù sówó ẹ̀ dànù sọ́lá. Ìgbà tí gbogbo ẹ̀ náà lu evangelist náà jáde wọ́n ní mo ní kí ẹ wá wo ìyàwó ọ̀gbun tó fòórùn rẹ̀ lé ọkọ rẹ̀. Ayẹyẹ yìí sà mọ́mí
adẹ́sẹ̀ kí ni à ń tọ̀ kò sí nǹkan tó ń gbé wá ń gbà yẹn orin kẹlẹ́ ń jẹ́ òun ni wọ́n máa ń gbé àwọn bàbá wa olórin tó máa ń gbọ́ ẹ máa gbọ́. ọba olúwa ló ní déédéé aláwùwá bí lójoogun ẹ o ẹni ẹ̀mí rẹ̀ bá sí wa ẹ má sọ pé kò ní ní láì ìkan náà ní kan báwọn kan tí yóò dá o báwọn kan tí yóò dá o ẹni bá ṣe ẹ wálé ayẹyẹ yìí bá àdéhùn ṣe kí ni ṣùgbọ́n gbà tó fẹ́ change ẹ̀ mọ́ wa lọ́wọ́ dáàbò wa ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ayé ò dẹ̀ tí ìdàrú gbà yẹn. àmọ̀nà tètè máa bọ̀ ọ́ àmọ̀nà tètè bọ̀ àmọ̀nà tètè bọ̀ ọ́ àmọ̀nà tètè bọ̀ ayé dàrú ọ́ àmọ̀nà tètè bọ̀ ayé bàjẹ́ ọ́ àmọ̀nà tètè bọ̀. àṣà ayé ò tí ìdàrú gbà yẹn nítorí pé àwọn àti Bùkọ́lá lọ fún wa ní ápù jẹ nínú ọgbà Édẹ́nì obìnrin ní adẹ̀gbà jẹ́ ìgbà ẹni ẹ bá jẹ́ ní dókítà mọ̀ pé àwọn ṣe kí ni ìwòwò ní àwa ọkùnrin GANUSI ọkọ̀ obìnrin ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Alájà Abẹ́ní Sàláwá jẹ́ntúlẹ́dẹ́ ní mi kì í ṣe fàyítà o kẹ́nikẹ́ni má ti mi lọ sí ibi ìjà o jẹ́ntúlẹ́dẹ́ ní mi kì í ṣe fàyítà o kẹ́nikẹ́ni má ti mi lọ sí ibi ìjà o. Oró àgógó 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 oró àgógó àgógó ẹ wálé. Bí wọ́n ṣe gbọ́ pé Alájà ti kọrin báyìí àwọn ọkùnrin kan faraga ni wọn náà kọ para lóńdó Orlando wọ. èrò kí màmá mi yé wọ́n tètè wọlé. èrò kí màmá mi yé wọ́n tètè wọlé. wọ́n tètè wọlé. wọ́n tètè wọlé. èrò kí màmá mi yé wọ́n tètè wọlé. iṣẹ́ adé sọ̀kọ̀ dúró bí ọkọ̀. iṣẹ́ adé sọ̀kọ̀ dúró bí ọkọ̀. èrò kí màmá mi yé wọ́n tètè wọlé. èrò kí màmá wọ́n tètè wọlé. bí wọ́n ṣe gbọ́ tí Orlando kọrin báyìí kí n sọ ní àdébọ̀ bínú ni pé I'm not gonna take that láti kẹ́ kí ẹ kó Oǹdó náà wá. gbogbo yín mo kí mi ò máa lólódì kan o àkúlẹ̀yìn tí òun náà kọ́lé bá. mo délé ayé mo dá ìtàn náà o mo ti ìlà ìlú ògbólógbò mo dé ìjẹ́ jẹ́jẹ́ mi wẹ́rẹ́wẹ́rẹ́ mo jẹ́ tẹ̀kẹ́kẹ́ ó lè lọ bí lọ́rùn mo dá ìtàn náà ọ̀pẹ o ọ̀pẹ ní ìṣó èkùrọ́ orí àbò àwọn òkòkòrò àkọ́kọ́ dáyé ni mo ti dáwé ọ̀la àṣẹ̀ṣẹ̀ dáyé ni mo ti dáwé ọ̀tọ̀ o. ẹ̀yin bá fẹ́ wò ṣẹ́jú wa gan yóò pọ́n létí lọ. ẹ wálé bí wọ́n ṣe gbọ́ pé kí n sọjá nínú ọkọrin báyìí. àwọn náà kọ́ gbà níjẹ̀bú òde ni. Ladies and gentlemen, I present to you Alhaji Wasiu Mayigun olórí ọmọọba Akílẹ̀ GANU1 gbogbo ti Ìjẹ̀bú rẹ̀wọ̀n Ìjẹ̀bú òde tí kò ní bàjẹ́. wíṣẹ̀ Gani Bùkọ́lá Olúmọ̀tẹ̀ lórí yàrá gọ́mẹ̀ sí ìwò. Amẹ́ríkà bò wá kúnlẹ̀ lábàkà ọmọ Ìjẹ̀bú máa ní fowó ṣe. wọ́n rí ilé bàbá mi wọn lọ síbẹ̀. wọ́n rí ilé bàbá mi wọn lọ síbẹ̀. wọ́n rí ilé àwọn ẹbí wọn lọ síbẹ̀. ẹ̀ẹ́dẹ̀ wò wọ́n o. ẹni ọlọ́mọ kíákíá àníkẹ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ rẹ̀.
lórí YouTube ẹ pọ̀ sí kan tó máa dá fún mi o kó máa dá fún mi tí máa lè fi rí. Mo kí gbogbo àwọn àfa pátápátá mo kí gbogbo onígbàgbọ́ mo kí àbáláyé àfọrúbọyé o àfọrúbọyé ṣe jẹ́. Òkú náà tẹ̀ Bùkọ́lá ló kọ́kọ́ rán mi lọ́wọ́ ó ṣẹ̀ lọ́wọ́. Wọ́n ganu rán mi lọ́wọ́ Bùkọ́lá òkú náà tẹ̀ ó ganu rán mi lọ́wọ́ ó ganu rán mi lọ́wọ́. Wọ́n nílé bàbá mi wọn lọ wọ́n nílé bàbá mi wọn lọ ọ̀dọ̀ mi ló wá àti ìyá mi kú wọ́n wá ganu o wọ́n wá ganu. Fẹ́mi Fúlàṣí ó pè mí Ìjẹ̀bú masala gbogbo rẹ mọ ọmọ olùkọ́sátọ̀ ọmọ olùkọ́sátọ̀ ọmọ olùkọ́fẹ́lẹ́dà ọmọ mẹ́múmẹ́ ọmọ rẹ̀ gbẹ́nugbó kò fẹ́rẹ́ lọ́rẹ́ gbẹ́rẹ́ rẹ̀ kò fẹ́rẹ́ lọ́rẹ́ gbọ́. Ó bá bá mi sọ̀kú bàbá mi ọ̀tún bọ̀ Bọ́láńdé Ọ̀ṣùpáyà tó ti gbọ́ àgbọ̀ ọmọ ní mo gbọ́ o mo ní mo gbọ́ o mo gbéra láti Amẹ́ríkà mo wà ní flight wọ́n fún mi lóúnjẹ o ẹjọ́ ṣé wọ́n ní jẹun. Mo dé múrí ìtàlá mo bọ́lẹ̀ gàjí ló wá gbé mi ọ ṣé wọ́n fẹsẹ̀ nìdílé ni bọ̀dá máa parọ́ ẹ̀mọ̀ kọ́tẹ́ máa pọ̀sọ̀ o ẹ̀mọ̀ kọ́tẹ́ máa pọ̀sọ̀ o. Mo délé mo ṣí ṣáwà omi lọ sí mi lórí ṣé wọ́n pọ̀ pọ̀ mi tẹ́lẹ̀ yìí. Ẹ wá ní. Alájì nìyẹn bí alájì ṣe kọ́ báyìí àwọn ti Ìbàdàn náà kò fàrígà ni pé mi ò ní gbà alájì ti kọ́ ni àwọn ọba barisa ló ní ìjọba ìgbà tí mo kọ́ mọ bàbá wọ́n gbé mi ṣeré. Àwọn yìí náà gbọ́ báyìí wọ́n para ni àwọn tó mọ́lé pé àwọn àkókò mọ́lé kọlọkọlọ kọta àwọn ìlọ báwa sí à alábí o làbà mo gbòdìdé o mo gbòdìdé o èèyàn mọ èmi láyé mi o èmi nìkan ló. Pasuma nìyẹn ẹ̀gbọ́n màláìka náà kọ fárí dànù aláwo Paso ti kọ náà fún mi. Ìgbà kan lèmi wọ́n ṣàwà ní ẹ̀. Ẹ wálé ìgbà kan yẹn dá. Òun la fi lọ sọ́dọ̀ evangelist Dr. Dari Melody for the 15 minutes kí tánú yẹ kó wọlé. Ọlọ́run mímọ́ Ọlọ́run mímọ́ ìwọ máa lọ pẹ́yẹ. Mo mú mi rọ́jò òde òde sùn wọ́n pẹ́yẹ. Tẹ bá wọṣọ tí Dari Melody wà nínú bíbẹ̀ ẹ̀ lọ sunkún. Omi ẹ̀jẹ̀ jáde lójú mi. Ladies and gentlemen, if your hands are not that too busy, ẹ bá mi kó àtẹ́wọ́ yẹn, ẹ ganu pàtẹ́wọ́, mo pe evangelist Dr. Dari Melody, ẹ wà káyìlá lánàá ẹ ti wà ní Nàìjíríà lónìí, orí ọ̀fẹ́ ni nígbà, Ọlọ́run ni. Ọlọ́run mímọ́ ìwọ máa lọ pẹ́yẹ. Ọmọ mi rájọ́ òkè òye sùn wá pẹ́yẹ. Èmi lẹ́ni táyé ti rò pé lẹ́kọ̀ọ́ lè sórí rẹ̀. Èmi lẹ́ni táyé ti rò pé lẹ́kọ̀ọ́ lè sórí rẹ̀.
báyìí Jésù lógo. Báyìí Jésù lógo dé. Èmi láyé mi báyìí Jésù lógo. Ó dandan èmi láyé. Èmi láyé mi. Èmi lẹ́ni bẹ́ẹ̀ ti rọ̀ mí. Fẹ́fọ̀ lẹ́ni lárí. Ṣùgbọ́n Jésù tí wọ́n bá mi ṣe. Ó sọ mí láláyọ̀. Jésù tí wọ́n bá mi ṣe. Alárùn rọ̀ lọ́rùn. Àmọ́ ká lé pé wọ́n ti sókè, olówó lórí ni ó máa ṣe. Ìgbà lọ́kọ́ mi. Táyọ̀ ọ̀pàdé olúwa. Àkọ́wọ́ ní lọ́dọ̀ nínú olùyọ̀. Owó Amẹ́ríkà. Owó Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ máa wá sí. Àkọ́kadé àkúwáyé òkè mi lọ. Somebody